pé ẹ̀rọ àríkẹ́yẹn jọ tí gbogbo olùgbà tẹ̀ ń bájà ẹ̀yìn má bàjá o ó nọ́mà tẹ́ ẹ̀ bá lẹ́ni takùn yín báwo lẹ ti fẹ́ mọ̀ pé ọlọ́run wà lẹ́yìn obìnrin kan máa ń bẹ táwọn èèyàn ṣépè fún kíní kan àríkẹ́ àbí nǹkan ẹ jọ ẹ má bàjá ẹ má borí obìnrin yẹn jà ẹ jọ tí gbogbo aráàlú bá ń bàjá ẹ̀yìn má bàjá ti yín o torí odò tẹ́ ẹ̀gùn yìí ìmí tó ń bẹ wá jùlọ gbogbo ẹ mọ́jà fọlọ́run rí pé ẹ̀yẹn ṣé kí tí ń bá gbàdúrà rẹ lórí ọ̀tá rẹ̀ ṣé pé owó tún wá lọ mọ́ta ó tún máa dájú ẹ̀bùlẹ̀ ni ó tún máa kókó kókó lórí ẹ má síbẹ̀ o ẹ jọ kíní kan àríkẹ́ ẹ̀rọ àríkẹ́ ó kún nǹkan tí mo fi jáde gan kò yẹ kí mi fẹ́ ṣe irú fídíò yìí gan torí èmi àti fídíò àpèrè alẹ́ yìí ẹ jọ mo wá fún ẹ̀rọ àríkẹ́ yẹn gangan ni ẹ má bàjá o ẹ sì má ní lára kódà tẹ bá tún fẹ́ ṣe dáa tó jù bẹ́ẹ̀ lọ ẹ tún sọ̀rọ̀ fún ìyẹn ni wọ́n fi rí i pé you are a good leader bẹ́ẹ̀ ni torí lẹ́yìn gọ́ọ̀nà tẹ́fẹ́ jẹ ìmí ìtúnyìn náà tí ẹ tún jẹ o wàláhì tàláhì torí ẹ dáa gọ́ọ̀nà Adémọ́lá Adélékè ẹ dáa gan kò sígbà tá a kọjá lọ́sùn yẹn tí mi kì í ṣàdúrà ìrìn àjò máa ń yára lọ́sùn torí àwọn máa ń tráfù gan ìrìn àjò máa ń yára lọ́sùn gan káfẹ́ gba ọ̀sán kọjá ẹ ṣe délé fẹ́ ni ẹ lọ gbogbo ìfẹ́ rí kan náà sùn yẹn tí kò dáa nǹkan pé ọ̀dẹ̀ tí wọlé mò ń sọ ni tó pé èmi rìnnà ní torútorú láfún mẹ́rin torútorú gbà mí àmọ́ ń bọ̀ láti Ìbàdàn àgbà ọ̀nà Ifẹ̀ road àgbà gbogbo ọ̀nà gbọ̀ngàn yẹn àdẹ̀kọjá gbà mí ní ọ̀nà gbogbo gbọ̀ngàn yẹn níbi àbíwá lóru àmọ́ lọ ní tẹ̀rẹ̀ ẹ̀jọ̀ ibi tí mo wá gẹ́gẹ́ fún òun ni pé ẹ̀rọ àríkẹ́yẹn jọ tí gbogbo olùgbà tẹ̀ ń bájá ẹ̀yìn má bàjá o ó nọ́mà tẹ́ ẹ̀ bá lẹ́ni tákùn yín báwo lẹ ti fẹ́ mọ̀ pé ọlọ́run wà lẹ́yìn ṣé ẹ kàn ń retí pé kákà gbé gọ́fúnẹ́ṣìp kalẹ̀ kíyà òun ẹ̀ lọ gbé gbẹ̀hùn nígbà tí yáyàn gbọ́njẹ fún yẹn ẹ̀ lè retí ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ṣe dáadáa tó ọlọ́run ọba tó dá gbogbo wa tó dá gbogbo ẹ̀dá lọ àwọn yẹn ń takùn rẹ̀ náà síbẹ̀síbẹ̀ kò tó ní wọ́n fún ọlọ́jẹ́ láàrọ̀ kò tó ní wọ́n fún ẹgbẹ́ ẹ lọ wọ́ hospital ẹ lọ wọ́n àwọn kan bẹ́ẹ̀ ní sílẹ̀ wọ́n ra oxygen ni àwọn kan dẹ́wà wọn ra oxygen wọn ti ṣe kankan wọn ò sì sí lọ wọ́n tún bú ọlọ́run ọlọ́run tẹ̀ torí ẹ̀kọ́ ní kí ó dòrò ọkọ̀ mọ́délé wọn ọlọ́run torí ẹ̀kọ́ ní kí òun náà kọ́ mọ́délé wọn ọlọ́run torí ẹ̀kọ́ ní kí adégún fẹ́ kọ́ mọ́délé wọn ọlọ́run tó torí ẹ̀pà wọn lọ́mọ ọlọ́run tún fún olówó sí ni gọ́fúnà Adémọ́lá Adélékè ìmọ́lẹ̀ àkìí tó ní gbà kámọ́ tó ní bá sọ̀rọ̀ ẹ mọ́ ní obìnrin yẹn lára gbogbo Ọ̀ṣun state gbogbo bí tí ẹ ti ń dìbò ẹ̀yin tẹ́ jẹ́ bí ẹni tí ń bú obìnrin yẹn ìyẹn mẹ́bù ẹ̀yọ́ ń búra yín nù tó mo rí fídíò kan láti gbá ọmọ ẹ̀ létí tán náà kí ló fẹ́ kó ṣe ebó ṣèlú ni kódà ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tí Fíráúnà àti Músá tọ́jọ́ wà nínú odò ẹ wá dúró fìtínà tí Fáráò fojú gbogbo ayé hàn tó tó pè lọ́nà ẹ wá dúró fìtínà tí Fáráò fojú Músá hàn tó fẹ́ pa wọ́n tó wà ní odò ẹ jẹ́ wọ́n kẹfì Fíráúnà tó lẹ́tọ́ láì láì anta subhanaka inni kuntu minaz zalimin kó tó dé méjì mílíọ̀nù wàláhì tó bá sì rí wíńdọ́ náà wàláhì lọ́wọ́ foríjì gọ́fúnà Adémọ́lá Adélékè mẹ́sẹ̀jì mo pàṣẹ sí yín ni obìnrin ẹ̀rọ àríkẹ́ yẹn ẹ mọ̀ ní lára ẹ mọ̀ lè kó lù ẹ tún fún láyé ẹ tún gba láyé ẹ tún mú níwájú bàbá wa àtàwùjá lóṣogbo ẹ mú níwájú wọn pé akálọ́ ọmọ bàbá ni ọ ẹ mú débẹ̀ mo fẹ́ kẹ́rọ kíní kan pé tí wọn kẹ́ Tinubu pẹ̀lú Tinubu Jagaban òun ló ní ẹgbẹ́ APC náà tí Tinubu jọ̀gá fún lẹ́làmọ́lẹ̀ ẹ rí i pé káyọ̀ fẹ́ sàbòsí fún yín agbára rẹ̀ ń bẹ o Tinubu ó fi hàn pé òun jẹ́ good leader ó jẹ́ good leader ìyẹn náà fẹ́ kẹ́yìn náà rò ẹ mọ̀ rí bàbá wa tó bá yín du ipò yẹn bẹ́ẹ̀ tẹ́jọ́ ṣe kíní kan ẹ bá mọ̀ orúkọ bàbá yẹn kó bá mi kọ́ síbí tẹ́jọ́ du ipò gọ́fúnà kíní kan ìbá mi jí kíní kan bínú dínà pọ̀ ni àwọn afáwà àgbà ní kiri wọ́n máa ń dákọ̀ wọn ní ẹ̀dá ẹ mọ̀ rí bí ọ̀tá yín o tẹ́bá tún rí ayé ṣẹ́kara yín ẹ̀kíra yín nọ́màtì ní ẹfẹ́jọ́ túlù sí ni sọ̀tún láti gbà mí òun yóò wọlé gbogbo àwọn tán jẹ́ bí àwọn tán ti sọ̀rọ̀ sí yín rí tán ti bú yín tán ti sọ lọ́la sọ̀rọ̀ sí lẹ́yìn náà gbọ́ fúnra yín ẹ̀rọ jókòó lẹ́ gbé mi Oyètọ́lá ẹ ṣeun àfáwà amọ̀dọ̀pọ̀ ìmọ̀ ọ̀kọ̀lá fikùn Oyètọ́lá tẹ́jọ́ du gọ́fúnẹ́ṣìpù yìí ẹ mọ̀ rí bí ọ̀tá yín èyàn lórí lòun náà sẹ́wọ̀n kẹ́ mùsùlùmí sáà ni à ń bọ̀ sẹ́wọ̀n kẹ́ mùsùlùmí sáà ni ẹ wo ti àwọn táwọn jẹ́ mùsùlùmí táwọn àgbà lẹ́yìn torí àríkẹ́ ṣe dáadáa alẹ́ tí ń tọrọ àdúrà fún yín bọ́lá ìjẹ́ tí mo Oyètọ́lá nǹkan ìmọ̀ kẹ́ni kó jáde tó di Oyètọ́lá tó lẹ́jọ̀ dù tẹ́yìn ti wà lẹ́yìn Muyideen Oyètọ́lá à ń bọ̀ ìyẹn dáadáa lòun náà ìyẹn dáadáa ní bàbá yẹn ìyẹn dáadáa gidigidi ní Oyètọ́lá yẹn ìyẹn dáadáa gan but upon that àwọn tẹ̀lẹ́yìn sọ pé kí ni ayé kì balance àwọn tẹ̀lẹ́yìn adẹ̀fẹ́ràn yín ẹ tẹ̀lé owó tiwa àwọn fẹ́ tẹ̀lé àkàlọ́ wọn yìí kábà nítorí owó tàbí tẹ́lẹ̀ fún ọlábì tẹ̀lé yín gbogbo nǹkan ó wọnú ara wọn ni táwọn kùlúbà káwọ́mì wọ́n mẹ́la ìndà á zunubu ọ̀tẹ̀sítà ì ánfùsùn nùfúsàn wọ́n mẹ́la ìndà á nàṣíbù mẹ́láka ilá lèmọ́dé maratin àti mẹ́la á ṣáìrù rọ̀kíbù ìtumọ̀ tí mo wí ìsọmọlẹ́sìwé òun ní pé àwọn èèyàn kan wọ́n hẹ́ẹ̀tì àwọn èèyàn kan kò sí nílẹ̀ṣẹ̀ kan pàtó tó ṣẹ̀wọ̀n àwọn kan wọ́n sì fẹ́ràn àwọn èèyàn kan kò sí nínú nǹkan rẹ̀ kankan tó ṣe fún wọn ọlọ́run mọ yẹn tí kò ṣe dáadáa fún yàn láyé tẹ́sí ìmọ̀ gbé ọ̀rẹ́ lórí báyìí nígbà tẹ́fẹ́ kú ọlọ́run wa mọ yẹn táwọn èèyàn gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tó ṣe pé wọn tún wá torí ẹ̀ka fẹ́ràn rẹ̀ ẹ̀yájọ́ Muyideen Bọ́lá Ìbámijí àmbọ̀ gbogbo àwọn tí wọ́n ṣe tí wọ́n yẹn ẹ mẹ́rin ẹbí ọ̀tá yín ibi tí kálukú wà náà ni ó dúró sí Muyideen Ìbámijí àmbọ̀ ìdáadáa lòun náà ẹjọ́ kíra yín
alájọ àwọn òdúró ìbámi jí bá rí láàfin mi yìí ẹ ṣáà láti pe gọ́fúnà Adémọ́lá Adélékè Ìmọ́lẹ̀ ẹ pè é láàárọ̀ ẹ tètè kí pé congratulations to you. yẹ́n mú nẹ́ka yẹ́n mú nàlẹ́kà ní ọjọ́ téèyàn ó jẹjà ó wà ní ọjọ́ ayé ọjọ́ tọ́jà ó jẹyàn ó wà ní ọjọ́ ayé ní ọjọ́ tọ́jà bá jẹyàn tó bá tún wá ṣe bẹ́ẹ̀ pé ó jẹjà ọlọ́run wà rí nígbà tó ọlọ́run lọ́jọ́ òun nígbà òun lásìkò yóò wá mú ọjọ́ tìyàn wá yóò mú bá tìyàn wá yóò máa ṣe kò tìyàn wá ẹ tètè kíra yín ẹ kíra yín ẹ tètè kíra yín ẹ tètè kíra yín nísìn ṣẹgbọ́ alájú wa à ń bọ̀ Nurudeen Oyèbámijí à ń bọ̀ Nurudeen Oyèbámijí Nurudeen Bọ́lá Oyèbámijí à ń bọ̀ inshallah ẹ̀yin ló jẹ́ gómìnà láìpẹ́ pẹ̀lú gọ́lọ́ lẹ́yìn ilé ẹ̀yin ló kàn tó lẹ́yìn náà ń ṣe dáadáa èmi ò fojú kan ẹni ẹrí o ṣùgbọ́n làbárí wọn tẹ̀mí lọ́wọ́ tó dáwọn afáwa bàbá wa kọ́mọ̀nù dáadáa wọ́n ròyìn yẹn gan bó ṣe ń ṣe dáadáa tó ọ̀bọ̀n dáàtì náà àwòsá tẹ̀lé èmi ò tẹ̀lé gọ́vùnà Adémọ́lá Adélékè lèmi tẹ̀lé èmi ò sì gbá táyà mọ́tò báyìí lọ́wọ́ yìí gbá 1000 lọ́wọ́ Adémọ́lá rí tẹ̀lé mọ̀ so ibo lẹ́fì yẹn sígbà tí wọ́n mójútó tó bá dé pé àwọn tí wọn ò sí ti yín lára ló ń bá jà àbí lẹ́nu ń fún ní lára irú ẹ̀rọ àríkẹ́ tó sọ̀rọ̀ sí yín tó ṣe gbogbo tó ṣe ẹ̀wọ̀n ògbà ìfàyè ní ọ̀la lọ́pọ̀ṣọ́gbò yìí ní tẹ́lẹ̀ fẹ́ fi ṣe ẹ̀ fi ṣe náà ẹ̀ sì ṣe gbé ní ọ̀la tẹ́lẹ̀ ẹ̀rọ àríkẹ́ lára wọ́n láìpẹ́ ọdún yóò nira àfitọ́lọ́ bàbá ìlú tó bá dé pé yẹn fẹ́ ṣe wíwá àwọn tẹ́lẹ̀ fún nìkan tán ṣe ti yín kọ́ kílẹ̀ ṣe fáwà àwọn tẹ́lẹ̀ fún nílà kẹrí kọ́ èmi ò gbá nílà kan lọ́wọ́ Adémọ́lá Adélékè láyé rí first person rẹ̀ abẹ́lẹ́ fún ọwọ́lé second person yìí náà abẹ́lẹ́ fún wọlé káríkò wọlé láwọ̀ yìí nísìn irú fídíò mi náà post káàkiri wọn gbé jáde ní ẹnì kó ti jáde tí ó ti ṣe láì fún mi kódà kò ní jẹ́ kírísítẹ́nì àfáà ní ó jẹ́ tí ó bù mí dáadáa kí wọ́n ẹ̀sẹ̀ mọ́ gbọ́ wa tí ó bù mí dáadáa so ìgbà tẹ́ ẹ̀ wá fún wa ní kankan rí ta abẹ́lẹ́ fún yín lọ́nà sí ní kásìkò tó kó sì gbà yín náà ẹ wá wò ó ẹ ṣe síra wọn ní tí mo bá dá láwọ̀ yìí mo bá yín pẹ́ o pé mo kí Ọlọ́run lára yín pé Ọlọ́run tẹ̀lé yín àmọ́ ẹ̀rọ àríkẹ́ yẹn ìyá ẹ̀rọ àríkẹ́ yẹn ẹ má kó nira bá àwọn kan sọ ẹ̀rọ àríkẹ́ ìyá kúrò sógbó torí kí ni kò yẹ kó kúrò sógbó normal team game ni ó lè lọ́la ṣe kó tún di àkọ́ọ̀dù padà ẹ̀yin gan ṣe bí PDP lọ́wọ́ àǹdí òní ìtẹ́ padà àkọ́ọ̀dù àbí àkọ́ọ̀dù ṣe rí ni ṣe ọdún mẹ́rin sí sẹ́yìn orúkọ ẹ̀ẹ́dì àkọ́ọ̀dù ni ṣe bí PDP ìgbà kẹlẹ́ fi kó mbẹ́ kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ náà ẹ̀yin àtẹ̀rẹ̀ àdúgbò ẹ̀wọ̀n padà tó wà ní the same ẹgbẹ́ mi tó wà tó yá owó ọ̀rọ̀ ẹ̀mú bá wá ẹ má ní lára gbogbo ẹ̀yin tẹ̀sí ní sínú pé wọ́n fi wọlé ẹ̀rọ àdúgbò ṣàbákò ẹ má jẹ́ ó ṣe àgbákò kankan àgbákò orin lọ ẹ tún sórí fún ẹ mú lẹ́yìn lọ́dọ̀ kábíyèsí ẹ jẹ́ kí obìnrin ní ẹwọ́ bó ṣe láyà irú ẹ̀yìn báwọn ẹ̀ níta dànù ẹ máa mú ní obìnrin ní náà tó wá dúró bí ọkùnrin ó yẹ ká ìdìbò kéléyìí akọgun ni láàrin gbogbo Ọ̀ṣun kò wá bẹ̀rù pé ẹ pa àwọn kò bẹ̀rù pé irú ẹ̀yìn báwọn èèyàn kì í ta wọ́n dànù ẹ má ta wọ́n dànù wọ́n yẹ ta irú ẹ̀yìn báwọn dànù ẹ máa fà á mọ́ra ni ìgbà mẹ́rin lọ́fi máa ń tẹ́ǹjì ohun òṣèlú yín ohun òṣèlú bò àwọn tẹ́wọ̀n gbẹ́jà àwọn ọjà àwọn tẹ́wọ̀n sí ní pàtí kan náà wọ́n ọ̀dà náà ẹ má bínú ẹnìkan ní sheik but èébú èpè ìyá yẹn ó pọ̀ tó sẹ́ fún Adélékè bẹ́ẹ̀ ni àdúrà kódà ṣé èpè ìwà sẹ́ni èpè rẹ̀ ó sẹ́ Davido nìkan tó jẹ́ ọmọ fún Adélékè ó lè ra ìyá yẹn pa ó lè bọ́ tó fi kú nọ́mà ẹ má torí ẹ̀ bàjá ẹ filẹ̀ Adélékè bá mú tó bá pa nísìn ó pa náà wọn ò ní kíyín nípa ẹ̀ṣẹ̀ nǹkan lágbára ìtàfilẹ̀ kíyín Adélékè gọ́fúnà ẹ̀rú gọ́lọ́wọ́ ẹ̀ sórí ibú ìtàfilẹ̀ kíyín pẹ́ ṣẹ́dá àwọn oníkẹ́ tó ṣe rere fún ẹ̀rọ àríkẹ́ ìtàfilẹ̀ tell Ambo to give it to her okay ìtàfilẹ̀ ṣe pé ẹ káre gọ́fúnà ìtàfilẹ̀ ṣe káre sí yín ipẹ́ ṣẹ́dá òun ní kẹ́ ẹ ṣe rere fún ẹ̀rọ àríkẹ́ ẹ má pàjá ẹ pé ẹ famọ́ra ẹ̀rọ àríkẹ́ gbogbo ìgbésẹ̀ fún mi ìpè yẹn náà àdúrà mi jáde fún mi sọ́kọ́ kò sí wàhálà gbogbo ara máa tún lè ṣe tẹ́ ẹ bá lè fún lówó ẹ má ní lára tẹ́ ẹ bá lè fún nípò ẹ má ní lára ẹ fúri rẹ̀ alẹ́ Muhammad sallam ó sì bá àwọn kan ní maka ó ní ẹ máa lọ ìzàbù wa antum mutlaqa àwọn tí wọ́n dínà dànàbí àwọn tán ní lára àwọn tí wọ́n gbá bí ó ṣe ṣubú anábì sì ní ká máa lọ àwọn kan nù wọ́n sá lọ́dọ̀ àwọn kèfèrí gẹ́gẹ́ wọ́n sá wọnú ilé wọn lọ anábì sì ní tó bá ti wọnú ilé lágbájá ẹ filẹ̀ torí pé èèyàn ni ó kàn jẹ́ kèfèrí ni ẹ̀rọ àríkẹ́ gẹ́gẹ́ ọ̀rọ̀ rẹ̀ ń bẹ lọ́rọ̀ tí mo wá sọ gẹ́gẹ́ ní important ọ̀rọ̀ tí mo ìmọ̀ yára rí o mi ìmọ̀ rí o mo kàwé bí géèmù yìí ṣe lọ ni tẹ́ bá ní kẹ́ ló bẹ́ẹ̀ ṣe tó ó kọ yóò tún bàjẹ́ kí àṣàbámọ̀ kí agbára fi lè ẹni tó ń pè ní alágbára alukọ̀wíyù alágbára gangan gọ́fúnà ní jẹ́kílá fi pẹ́ Davido owó ti mọ̀ gbọ́ mi ẹni tó ń pè ní alágbára òun ni mọ̀ lága wá àfá ẹni tó lágbára àti ṣe báṣibáṣi tó lágbára àti ṣe takuntakun wá àfá tó wá mójúkú fún tọ̀hún òun náà ń pè ní alágbára. Only the governor does not need to call her. You should just free her and instruct people to free her. Bẹ́ẹ̀ni kò ní ìdíkà fún gàgà tàbá fẹ́ fún èmi ní kankan ṣe Ọlọ́run ni ìwà Ọlọ́run ẹn tó ṣe kèfé Ọlọ́run jù láàrin Ọlọ́run ti kẹ́ tàbí bàbá lè ṣe kátà àmọ́ ní lára kan filẹ̀ nọ́mọ́tì ní tí o bá ṣe bẹ́ẹ̀ kó làwọn lóòsì mọ́ àyèmẹ́yẹ tó búyàn tó ṣe nǹkan tí ò dá tí a ti filẹ̀ pé alábẹ́jọ́ kọ́mọ lọ́jà rí táyọ̀ fi dọ̀run
ìwà tí ó mú yín ẹ̀yà Adeleke family tọ́lọ́run fi gbà lọ́wọ́ yín Ọlọ́run jẹ́ kẹ́rì o gbà lọ́wọ́ Ọlọ́run ìwà tí ẹ wù tọ́lọ́run fi gbà lọ́wọ́ yín Ọlọ́run ní fún yín o Ọlọ́run kẹ́yìn o mojú Ọlọ́run ṣe fún yín o ó sànà wà nábẹ́ o ìwà ẹ wo ṣe fídíò ẹ wo ọmọ kékeré yẹn tó ní plane ó ní jẹ́ẹ̀tì tiẹ̀ fúnra rẹ̀ abẹ́rẹ́ ní kọ́mọ́ so ẹ wò yẹn náà mọ́ lára àwòlá alákàfà àwòlá súnmọ́ àwòlá alákàfà àwòlá ẹjọ́ ìyá wa ìwà ríkẹ́ gbogbo tẹ́lẹ̀ bá ti rí opportunity láti sọ̀rọ̀ tí ó pa ogun tẹ́sí rẹ̀ ẹ̀sọ́ géèmù ni géèmù ló ṣe lú géèmù ni ibi tí Ọlọ́run fẹ́ ṣe é sí ló ṣe é sí hùn bẹ́ẹ̀ ṣe ń ṣépè làwọn ń ṣàdúrà sẹ́gẹ̀tì yìí sì bẹ́ẹ̀ ṣe ń ṣépè fún pé kò ní rọ́nà lọ làwọn ń ṣàdúrà pé Ọlọ́run gbàdúrà wa àwọn ti ṣàdúrà tipẹ́tipẹ́ gan kẹ́yìn tó ṣépè so kò ní wù àwọn náà kádùn àtúwà náà kó má ṣe kí ni o kò má gbà ẹ wà wọn fáwọn tí wọ́n ṣàdúrà fún alájí wa ń bọ̀ yẹn afá mi ni wọ́n àjọ ń jajọ́ múnú nínú àwọn kan náà ni so àwọn ẹ̀ ń bá tiwọn sọ́nà nìkan èmi náà sọ́nà bòmí so kò dìjà kò dọ̀tá géèmù ni yawmun laka wa yawmun alayka ọjọ́ kan wà yóò jẹ́ tíyàn ìkó tún wà yóò tún jẹ́ pé kò ní jẹ́ tíyàn lose again náà ni àmọ́ mo fẹ́ kẹ́ fi ra ọjọ́ ọ̀la kalẹ̀ Alhaji wa Nurudeen Adémọ́lá Adeleke yóò wù yín kẹ́ jẹ́ president Nàìjíríà mo mọ̀ pé nínú tó lé torí ẹ̀yin yìí tẹ̀ dá fún kẹ́ jẹ́ ààrẹ lórílẹ̀-èdè yìí Nàìjíríà wallahi torí Adémọ́lá Adeleke ti dájú ó ti dájú bí yìí tó ti bínú rí ẹ̀rín ni bí mo rẹ̀ rí mọ̀ jóni ǹjẹ́ ọjọ́ kí mi jẹ́ láì rí ìyàwó ilé ìbàyàn bí mo rẹ̀ rí mọ̀ jóni so ó gba àwọn ibi tí wọ́n máa fi campaign against yín tẹ́yìn náà bá gbé ibi kù sí bí lóòótọ́ níta fi mọ ibi tẹ́ kù sí oníyàn níbẹ̀ jọ dún yẹn wọ́n ti fi ibi tẹ́ kù sí bú yín ẹ lọ tún bẹ̀ ṣe ojú bẹ́ẹ̀ náà lọ ẹjọ́ tó tọ́ lọ́hùn lẹ́ẹ̀kan sí ó kí gọ́fúnà Adémọ́lá Adeleke pé congratulations wọ́n á kí ọmọ mi Emir Ọlálékan Emir àti gbogbo àwọn bọ́ọ̀sì yẹn ó kì í pé ẹ̀pọ̀ oríire lọ́lọ́run ò dá wa ní lẹ́bi lọ́lọ́run ò dá wa lẹ́bi ìmọ́lẹ̀ lẹ́ẹ̀kan sí ọpẹ́ ìlàmọ̀dá nínú ọ̀nà tẹ́fìgbà dúpẹ́ gọ́fúnà Adémọ́lá Adeleke dákun ẹ bá mi gé àrùn yìí fún wọn kágbọ́ nínú ọ̀nà tẹ́fìgbà dúpẹ́ òun ni kẹ́ mú ṣàforíjì kẹ́ mójú kúrò fún gbogbo ẹni tó bá sọ̀rọ̀ sí yín tó dùn yín ó bú yín ní ìgbọ́ra ni ó fi kíníkà bú yín ni ó ṣépè fún yín ni ó ṣe kíníkà fún yín ni nínú ọ̀nà tẹ́fìgbà dúpẹ́ fọlọ́run òun ni kẹ́ mójú kúrò fún wọn most especially ẹ̀rọ àríkẹ́ yìí ẹ gbàláyè filẹ̀ ẹ jẹ́ kó máa ṣe tó ṣe nínú ìlú yẹn náà ẹ jọ a máa ń sọ pé a máa ń kọrin kan lágbàjì lọ́dọ̀ wa nílé wa pé oore yìí pọ̀ ó pọ̀ ó jọ ọpẹ́ lọ kì í sọ̀rọ̀ fẹ́ni tó lọ́pọlọ bọ́lọ́hún bá sòrè tó pọ̀ fèèyàn ọpẹ́ ló tọ́ kó tẹnu ẹ̀ jáde oore yìí pọ̀ ó jọ ọpẹ́ lọ kì í sọ̀rọ̀ fẹ́ni tó lọ́pọlọ bọ́lọ́hún bá sòrè tó pọ̀ fèèyàn ọpẹ́ ló tọ́ kó tẹnu ẹ̀ jáde.